fẹ́ kọ́gbọ́n ọ̀dọ̀ yín la wá a fẹ́ kọ́mọ̀ o ọ̀dọ̀ yín la wá bàbá wa ìmọ̀ pẹ̀lú ọgbọ́n ló gbé wá débi. A'udhu billahi minash shaitani rajim. Bismillahi rahmani rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá tẹ̀ ń gbọ́ wá káàkiri àgbáńlá ayé. Àtúnkàbọ̀ sórí ètò yín ètò wa Lahdhatun Yasira ma'a Walidina. Àsìkò ráńpẹ́ pẹ̀lú àwọn bàbá wa. Lónìí mò ń bẹ́lù Ìlọrin. Lọ́dọ̀ kan gbòógì nínú àwọn àgbàfà. Èèyàn tí ó bá lówó òtẹ́rù ẹ bá ń sọ fún un pé ìwọ̀n tí ó fi tan náà lé ẹnìkan ló mú torí tí èèyàn bá débi wọ́n ti ń rò lárùgbọ ọrùn yóò mọ̀ pé ẹrù tó wò báyìí náà ń pè ń káyá. Ibi ìmọ̀ ti kún títí ń ṣẹ̀dá alẹ̀ táwọn ọ̀dọ́ kéékèèké tó ti ń bù múnú ẹ̀ ibẹ̀ mo wà. Ọ̀dọ́ bàbá wa tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi yìí èèyàn tí ó pẹ̀gàn àjànàkú àní mo rí nǹkan fìrí ibẹ̀ èèyàn bá dá wọn mọ̀ dáadáa yóò mọ̀ pé kí ni àgbà fáàmù ń bẹ pẹ̀lú wọn ẹ̀já ńlá nìwọ̀ mi gbé lónìí alihamudulilayi bàbá wa Fadilatu Dr. Dhikrlahi Àtàndá Adénígbà béèyàn bá mọ̀lú Ìlọrin dáadáa Dr. Àtàndá Adénígbà kẹ́ẹ̀tó bìyàn méjì mẹ́ta léèrè yóò jẹ́ oyè yín pé kí ni àgbà fáàlẹ̀ ń dákọ̀ ẹ̀ kọ́lọ̀ ń jẹ́mi bàbá wa ogun fún wa bàbá wa ẹnu ọlọ́fà báyìí la ti ń gbọ́ mu tẹ́ ẹ bá ń sálámọ̀ sáwọn èèyàn tí ń wò wá kẹ́ẹ̀sì bá ń dákọ̀ yín fúnra yín. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. Ẹ ṣeun bàbá wa ẹ bá ń dákọ̀ yín. Orúkọ mi ni Dr. Dhikrlahi Àtàndá Adénígbà. Allahu Akbar. Mo wà ní Al-Hikmah University ní Department of Islamic Studies tí mo dẹ̀ jẹ́ currently the head of department èmi ni Rais Okismi ní Allahu Akbar. Gẹ́gẹ́ bí HOD ọlọ́run jẹ́ mi yóò gùn fún wa mo sọ lẹ́ẹ̀kan mo lágbà àfa èèyàn lásán wọn lè fi jẹ́ HOD tó tún wá jẹ́ náà yunifásitì tó láàmì láàka bàbá wa ẹsẹ̀ ẹ̀wà kọ̀rọ̀ ó lè bá a yá a mọ̀ pé ìjọ tá a bá gùn báyìí kọ́ là á kàn mú báwo lẹ ṣe rìnrìn àjò ẹ̀kọ́ gan bó lẹ ṣe kẹ́kọ̀ọ́. Alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa man wala. Mo dúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Mo ṣe ọ̀pọ̀lọpọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ìkẹ́ àti ìgẹ̀ náà kó máa bá wọn ará ilé ẹ̀ àti gbogbo àwọn sàhábé Ànábì. Lẹ́ẹ̀kan sí èmi ni Dr. Dhikrlahi Àtàndá Adénígbà. Mo bẹ̀rẹ̀ ẹ̀kọ́ láti ilé kéwú ní ìlú Èkó lọ́dọ̀ àwọn àlùfáà wa Fadilatu Sheikh Almarhum Hamsatu Musa Ọládìméjì Algamawi. Allahu Akbar. Kọ́ ẹ̀kọ́ ìdádíyà ń bẹ̀ ṣe ti sànàwíyà ń bẹ̀. Nígbà tí ó yá mo kọjá lọ sí ilé ẹ̀kọ́ gíga Lagos State University LASU ní Ọ̀jọ́ lẹ́kọ̀ọ́. Allahu Akbar. Mo ṣe diploma ń bẹ̀ ibẹ̀ náà ni mo ti ṣe first degree. Mo ṣe masters ibẹ̀ náà dẹ̀ ni mo ti parí PhD. Gbogbo ohun tí mo wá ṣe ń bẹ̀ ní diploma mo ṣe Arabic and Islamic Studies but láti first degree títí dé PhD mo kọ́ ẹ̀kọ́ nípa Islam tí a mọ̀ pé Islamic Studies ní Department of Religions Based Study ní LASU ní Èkó ibẹ̀ ni mo ti jáde kí n tó wá sí Al-Hikmah University mo débi ní 2011 ní Al-Hikmah ní ìlú Ìlọrin ni mo ti wà ní Department of Islamic Studies gẹ́gẹ́ bí olùkọ́ bẹ́ẹ̀ so títí di ọjọ́ ìní. Alhamdulilayi alhamdulilayi ayin tẹ́ ẹ kàn kà fún wa lérèfé yìí a mọ̀ pé kọ́sàwó tó di pé yóò dùn yóò kọ́kọ́ kan bàbá wa òjẹ́lẹ̀ tẹ̀ lè bá wa sọ díẹ̀ nínú àwọn nǹkan tójú yín nígbà tẹ́ ń la ojú ọ̀nà ẹ̀kọ́ yìí kọjá. Ó lágbára o gẹ́gẹ́ bí tí a ti mọ̀ tí àwọn ẹlẹ́kọ̀ọ́ náà ti jẹ́ ká mọ̀ pé ìrìn àjò ẹ̀kọ́ ìrìn àjò tó lágbára ni ṣùgbọ́n gbogbo ẹni tó bá ti ní determination tó dẹ̀ ní asmo
á padà débi tó ń lọ. Allahu Akbar. so ìyẹn ni àfa sọ pé látàkùnkọ́tà àbáti àrùbáàbù olùmọ̀dára aládàbẹ̀ wọ̀sán. Kéèyàn má sọ pé àwọn èèyàn wọ́n ti ṣe nǹkan kọjá ǹjẹ́ èèyàn lè ṣe èèyàn lè là kọjá. Téèyàn bá wo àwọn ewu tó wà ń bẹ̀, gbogbo ẹni tó bá ti gbìyànjú tó dẹ̀ kún fún ìbẹ̀ lọ́hùn àti ọ̀pọ̀lọpọ̀ àníyàn tó lágbára tó wá ń ṣiṣẹ́ tọ́ àdèbí tó ń lọ. Àwọn oríṣiríṣi nǹkan ni a ti rí ọjọ́ tí kò ní sówó. Mo ti rìn láti, tíyàn bá mọ bí ó ṣe rí, mo ti rìn láti mile 2 tí mo ti rìn lọ sí Lásùrì. Allahu Akbar ní Ọ̀jọ́. Bẹ́ẹ̀ ni ní ojú Ọ̀jọ́. Kéèyàn máa sọ pé kéèyàn rìn láti Rúbì kó fẹ́ dé bí Ògbómọ̀ṣọ́. Allahu Akbar kéèyàn rìn láti ìlú Ìlọrin lọ Ògbómọ̀ṣọ́. so tó jẹ́ pé àwọn ìgbà tí à ń wí à ń gbìyànjú láti lọ kọ́ àwọn ẹ̀kọ́ yìí ni. so àwọn oríṣiríṣi àwọn nǹkan dẹ̀ ló ti wà. Ìjọ mi ń bẹ tó dá sí pé ìjọ tí ò ní sí jíjẹ tí ò ní sí mímu tó jẹ́ pé a gbé ọkàn sọ́dọ̀ Ọlọ́run náà ni. so ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lé ní pé gbogbo àwọn nǹkan wọ̀nyí Ọlọ́run ṣe ní fúfúyẹ́, kò jẹ́ ká rí ìṣòro yẹn, kò jẹ́ ká là kọjá láti lè rí nǹkan tí Ọlọ́run fẹ́ fún wa mú. so ọ̀pọ̀lọpọ̀ sùúrù, ọ̀pọ̀lọpọ̀ àgbémọ́ra, ọ̀pọ̀lọpọ̀ ìní ẹ̀mí tó le torí pé ńgbà míì wà tó yẹ pé ìyá ò pé ṣé tí mo tọrùn ara mi bọ̀ yìí gan-an sẹ́mi mi ó sì gbé báyìí. yóò sì gbé báyìí. so táwọn ọmọdé tún wà nílé tíyàwó wà nílé. lásìkò tẹ́ ń kẹ́kọ̀ọ́ lọ. bẹ́ẹ̀ni táwọn Subhanallah. so gbogbo àwọn kan yìí ó lágbára díẹ̀. so kọ́lọ́n kò ṣàánú wa ṣùgbọ́n a dúpẹ́ fọ́lọ́run. Alhamdulillah. ìrìnàjò tí ò easy ni tí ò ṣe sọ ṣé gbà tá à ń ṣe diploma la fẹ́ sọ àbí gbà tá à ń ṣe first degree la fẹ́ sọ àbí gbà tá à ń ṣe magistrate àbí gbà tá à bẹ̀rẹ̀ doctoral. so mo tẹ̀ ti dúpẹ́ 2011 ni mo tó bẹ̀rẹ̀ doctoral 2011 yes mo ti dé Alikmọ University gbà yẹn. Allahu Akbar. àmọ́ tóun ti bẹ́ẹ̀ náà láti bí lọ sékòó lọ́bọ̀ lọ ṣe gbogbo ẹ̀ mọ́ra wọn àti gbogbo àwọn nǹkan tí mutawayat tí barnamiji yẹn tó ní. so ó ní kí n dá níyàn tó pọ̀ kọ́lọ́n sí kún yàn. àmọ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ní ká sọ̀kalẹ̀ ní ẹni yìí. so bí ó ṣe jẹ́ nìyẹn. mo mọ oríṣiríṣi ẹ̀kọ́ nù tí bàbá wa sọ fún mi àníbójú tiẹ̀ bá rí bẹ́ẹ̀ wà tó wá wò pé ẹ̀wọ̀ ibi mo wakọ̀ dé yìí náà ní jẹ́ wàásí mi. rántí páwọn èèyàn kan ń bẹ tó ń wò kàn ga lónìí ojú wọn rí 15 rí 15 bó bá tún jẹ́ 15 lójú tiẹ̀ rí tàwọn kan rí 200 lójú tí wọ́n rí. wo bàbá wa tá a dúró tì lónìí tí gbogbo wa fẹ́ lè máa sọ pé àbí kẹ́mi náà di dókítà lónìí kẹ́ máa wèmí náà bíi bàbá wa Dr. Adénígbà wàdúrùn tí wọ́n sọ pójú àwọn rí. àfẹ́dé èèyàn gíga àwọn òsì fẹ́ gbàpò táwọn èèyàn tí wọ́n gbà kọjá ń tiwọn. bàbá láwọn a máa rìn láti ibi tó tó bí Ìlọrin s'Ógbómọ̀ṣọ́ mile 2 lọ sí Ọ̀jọ́ nílùú Èkó. tí èèyàn bá mọ̀ lú Èkó dáadáa yóò mọ̀ pé ní àjò tí èṣe kéré mi ni. wọ́n tún jó yé wa pé gbà náà àwọn tó ti níyàwó ńlé ìwọ náà ò tí ì dàgbà láti kẹ́kọ̀ọ́ ó ò tí ì dàgbà láti lépò gíga tó o fẹ́ dé yìí bẹ́ẹ̀ mi bá wà kò sí nǹkan tí èèyàn ò lè jẹ́ nílé ayé yìí ti dáadáa. bàbá wa Ọlọ́run ọba tó ti ń gbé yín sípò gíga báyìí ò ní já yín bọ́ láíláí. Alhamdulilayi alhamdulilayi. ẹ ṣeun bàbá wa lẹ́nu tẹ́ ẹ wí ìgẹ̀ ẹ̀kọ́ kan pàtàkì ní fẹ́ni tó bá ní òrí tó pé dáadáa èèyàn tó bá lọ́gbọ́n orí tó ṣe kíni tó múná dáadáa. bàbá wa mo mọ̀ tó fẹ́ béèrè nǹkan. a mọ̀ pé bẹ́ẹ̀ èèyàn bá fẹ́ gboyè dókítà yóò kọ àwọn nǹkan kan tẹ́ ń pè lápilẹ̀kọ yóò ṣàwọn nǹkan kan tẹ́ ń pè ní pírójẹ̀tì. nígbà tẹ́ ẹ fẹ́ kọ pírójẹ̀tì ǹjẹ́ lẹ lè sọ àkọ́rí pírójẹ̀tì tí wọ́n ṣe lè sọ àkọ́rí pírójẹ̀tì tẹ́yìn bàbá wa kọ fún mi. Alhamdulillah. tí mo kọ̀rọ̀ lé lórí ni pé mo wo bí ayé ṣe ń lọ àti àwọn àtúnṣe tá a lè ṣe sínú àwùjọ. so orí tí mo kọ náà ni pé mo wo Sharia nípa ìmọ̀ Islam tí a mọ̀ pé Islamic àti ìmọ̀ àwọn kan náà tún wà tí wọ́n ń pè ní Sufiya. so àwa wò síra wọn ṣó bára wọn mu àbí kò bára wọn mu. mo fi Sheikh Ibrahim ṣe àwọn la fi ṣe namuzaj. so òun náà ni pé a study of relationship between the concept of Sharia and Hakiko with special reference to Sheikh Ibrahim Niyas.
so àwọn kí ni àwọn àfọ oníṣẹ̀ríà wí àwọn tó ń ṣe súfì lénìí tí wọ́n gbé àwọn oríṣiríṣi nǹkan wọbẹ̀ tí wọ́n dẹ̀ ń claim pé all in the name of akíkọ̀ pé àwọn mọ̀ ń pa reality pé tí ṣẹ̀ríà bá sọ nǹkan kan èyí tó ń túmọ̀ sí ni wọ́n wá wò pé kí ni àwọn Sheikh Ibrahim gan kí ló sọ ń pa ẹ̀ àti pé gbogbo àwọn tí wọ́n náà ń bayé jẹ́ lénìí nípa wọ́n ń pariwo pé súfì làwọn ṣé ìlànà yẹn ṣé ìlànà tó tọ́ ni wọ́n sì wà ṣé báwọn súfì ṣe lánàá nìyí. bọ́n ṣe ṣe ní ìṣòro àwọn kan tí mo wò nígbà tí mo ṣe PhD ni tó wá tì mí síbẹ̀ òun náà ni pé nígbà tí mo wà ní masters mo kọ̀rọ̀ nípa ìtàn Khidir àti Musa so mo wá wo àwọn tafsir lóríṣiríṣi kí làwọn àfa onítafsir sọ nípa àwọn ìtàn yìí ṣé ó tún wà nínú àwọn bòmíì àrí pé kò sí so inú tí mo padà fi rinlẹ̀ lọ́dọ̀ àwọn tí a gba interview lọ́dọ̀ wọn ni pé ìmọ̀ tí Ànábì Musa lọ kọ́ lọ́dọ̀ Khidir pé ìmọ̀ ìjìnlẹ̀ òun ni wọ́n ń pè ní ìmọ̀ tasawuf ìmọ̀ hakíkọ̀ so mo wá wò pé ok tó bá wá rí bẹ́ẹ̀ yẹn n tó tì mí lọ síbẹ̀ nìyẹn tafsir mo kọ́kọ́ ń ṣiṣẹ́ lórí ẹ̀ so wọn ni jẹ́ ká kúkú lọ wo nǹkan tó ń ṣe ń bẹ̀ yẹn ṣé ó bá ìlànà Shariatul Islamiyya mu ìyẹn pé àbí kò bá mu so ibi tí ó tì mí dé ibẹ̀ nù. àbọ̀ lára àwọn nǹkan tẹ̀ wá kónú project náà jẹ́lẹ̀ lè fún wa láwọn key points bíi méjì àbí mẹ́ta kan tọ́lọ́n bá ní ká àǹfààní wà láti lè sọ bàbá wa. tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé mo jẹ́ kí àwọn nǹkan tó ń pè ní ṣẹ̀ríà a rí pé ìmọ̀ tó já sí pé ó ní ṣe pẹ̀lú gbogbo nǹkan tó wà ní Al-Qur'an pátá léyìí tí Ànábì sallallahu alaihi wasallam tó ṣàlàyé fún wa so àrí bẹ́ẹ̀ so ṣẹ̀ríà ni Quran àti hadith náà ni èyí tí a lè gbára lé tá a bá ti rí ń bẹ̀ àti mọ̀ pé ṣẹ̀ríà ni so lẹ́yìn ó tún láwọn secondary sources náà bíi kìyàsì ìjìmá so kìyàsì ni analogical deduction ìjìmá consensus of ulama so bẹ́ẹ̀ àtàwọn nǹkan míì kọlù sahabi gbogbo àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ẹ̀ a wá wò pé nǹkan táwọn Sufi náà ń sọ ìyẹn pé àwọn tí wọ́n ń sọ̀rọ̀ nípa àkíkọ̀ wọ́n ń pè ní reality so a wo àwọn iṣẹ́ táwọn yẹn náà ṣe a rí pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n tẹ̀lé ṣẹ̀ríà a sì rí àwọn ọ̀pọ̀lọpọ̀ náà tó jẹ́ pé wọ́n kàn ń sọ ohun tí wọ́n rí ni àwọn ibi tó ti ṣe déédéé ṣẹ̀ríà àfihàn ara wọn àwọn èyí tí ò ń ṣe ara ẹ̀ àjẹkọmọ̀ so bíi pé ká máa sọ̀rọ̀ nípa fanáà so kò sí nǹkan kan tó ń jẹ́ bẹ́ẹ̀ so tí fanáà fún àwọn tí wọ́n gbọ́ Yorùbá dáa tí wọ́n gbọ́ òyìnbó tí wọ́n sì gbọ́ Lárúbáwá kí ni à ń pè ní fanáà gan. fanáà ni pé wọ́n ní pé kíyàn tán sínú Ọlọ́run. pé kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀. so kò sí nǹkan tí ó jẹ́ fanáà òfin láì so fanáà tí ó wà òun náà ni pé kíyàn kúrò níbi kó tán kúrò níbi ìwà bàjẹ́ kó lọ síbi ìwà èyí tó jẹ́ sí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àti èyí tí Al-Qur'ani tó tọ́ka wá síbẹ̀ so ṣùgbọ́n tí ènìyàn bá tún sọ pé fanáà kan ó tún wá ń bì kan kò jọra wọn. kẹ́bẹ́ yìí kan báyìí ló lè fà títí tó fi tánú Ọlọ́run. ó sì tó jọ bẹ́ẹ̀ so lẹ́yìn bẹ́ẹ̀ yẹn kí a máa wá sọ pé tí a bá ti débì kan nínú Sufi gbogbo ṣẹ̀ríà ni ká kírun ni ká gbààwẹ̀ ni pé kò ń ṣe tó tọ́ pé a lè filẹ̀ àti kọjá bẹ̀. ọmọ ṣéwù ti gbèrú ẹ. àjẹ́ káwọn èèyàn mọ̀ pé kò tọ́ so lẹ́yìn yẹn pé fanáà ká wá kó sínú bàjẹ́ ká ní àwa kọ́ là ń ṣe lé mọ́ gbogbo nǹkan wúwàwúwà ni bí ká máa wà kí wà ká bóbìnrin lóbìnrin ṣe panṣágà àbí bẹ́ẹ̀ so àwọn nǹkan tá a sọ́nbẹ̀ yẹn nìyẹn pé ó kù díẹ̀ káàtó adẹ̀ tí wọ́n á fi rin yẹn pé irú èyí táwọn Sheikh Ibrahim ṣe kí àwọn tí wọ́n jẹ́ mùrídí lẹ́nu wọ́n tẹ̀lé ìlànà Sheikh Ibrahim tábà wo gbogbo tíra tí Sheikh Ibrahim ṣe ó pọ̀ rẹpẹtẹ wọ́n dẹ̀ á rí i pé wọ́n ní rùsọ̀ wọ́n wà mahara fi lughatul arabiyya so ìnáwó mutafa nínú gbogbo ọ̀nà ìná ramification Sheikh Ibrahim wọ́n good gbogbo àwọn tábà fẹ́ tẹ̀lé wọn lẹ́nu káwa náà gbìyànjú ká lọ kéwú kì í ṣe pé ká máa la òkè hàn. kì í ṣe bá a kàn gbọ́wọ́ níbì kan lásán láti fi ṣéwù. àwọn awókè hàn aláàárín nǹkan kan èèyàn kì í rí nǹkan so gbogbo àwọn nǹkan tí ó kó sínú ẹ̀ ní pé àwọn tó bá fẹ́ ṣe Sufi tó ṣe ní ìlànà tí ó jẹ́ títọ́ Ọlọ́run àti tànà Muhammad sallallahu alaihi wasallam so kàdé yọ pàǹtíkò nínú tó mọ́
so ká dúró lórí ọ̀nà òfin. So àwa rí i pé ṣẹ̀ríà o àti àkíkọ́ o kò sí yàtọ̀ ń bẹ̀. Èyí tí ṣẹ̀ríà tí àkíkọ́ ń ṣe ni pé ó fẹ́ ṣàlàyé gbogbo nǹkan tí ṣẹ̀ríà ní ká ṣe kó lè bá a yé wa ní ọ̀nà ibi tá a fi gbà mú àwọn òfin yẹn jáde sọ́dọ̀ Ọlọ́run ní dáadáa. So nǹkan tí mo rí ń bẹ̀ nìyẹn. Allahu Akbar. Jazakumullahu khairan bàbá wa. Ibi ẹnu omi tẹ́ ẹ gbà lọ yìí gan bẹ́ẹ̀ yẹn bá jọ̀ ọ́ dáadáa ẹ̀kọ́ tí ó mú ń bẹ̀ kì í ṣe kèrémí. Ọlọ́run jẹ́ mi yóò gùn fún wa. Ẹ ṣeun bàbá wa. Ṣé ẹ ti ń gbọ́ pàǹgbọ́wọ́ kan àṣẹ nǹkan kan wá ló tẹ̀lé Sheikh Ibrahim Niyass irọ́ ló ń pa fúnra rẹ̀. Tó o bá farabalẹ̀ gbọ́n tí bàbá sọ bàbá ò rọ́dù Sheikh Ibrahim Niyass àmọ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ pé kí ni ojú ọ̀nà tẹ́ ẹ fi ń tẹ̀lé Niyass kọ́ ni bàbá gbà ń gbèsè ayé wọn. Wípé àti tánú Ọlọ́run bó o bá ti tánú Ọlọ́run ò lè kírun mọ́ bàbá jó yé wà pé rọ́ ní jẹ́ bẹ́ẹ̀ tí Ọlọ́run ò dá wa fún kẹ́kẹ́ yàtọ̀ sí pé kí ni sí ká máa jọ́sìn fọlọ́run ọba bó bá jẹ́ pé èèyàn kan lè wà tí ò ní kírun mọ́ Ànábì Muhammadu ò ní kírun mọ́ sallallahu alaihi wasallam. Ẹ ṣeun bàbá wa a nílò irú yín tó pọ̀ dáadáa tí ẹ̀ ní máa fọwọ́ bò ó tọ́ lójú tí wọ́n jẹ́ pé wọ́n máa jẹ́ káwọ́ ọ̀dọ́ mọ̀ pé ojú ọ̀nà báyìí ni ẹ gbà kẹ́ni àwọn táwọn wò láṣáájú bí ẹ̀yin bàbá wa yìí táwọn náà já ṣáájú lọ́dọ̀ àwọn kan tí ń wò wọ́n ló jẹ́ páwọn tó ń sọ àwọn ọ̀dọ́ nù tí wọ́n ní alhamdulilayi àdúpẹ́ pé Ọlọ́run ní kí awọ́dọ̀ ẹ̀yin bàbá wa sì rí nǹkan tá a fẹ́ mú àrímú. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Knowledge is facts, information, or skills. Al-Yamana International School dé. Ilé ẹ̀kọ́ kan pàtàkì tá a ti ń fọ́mọ lómi ọgbọ́n ibi ìmọ̀ ẹ̀kọ́ ìwé àti kéwòsódò sí fẹ́ni tó bá fẹ́ tọ́mọ rẹ̀. Ilé ẹ̀kọ́ pọ̀ nílẹ̀ yìí eyín ọ̀gán dáyọ̀ gédéǹgbé láàrin eegun tó fi kalẹ̀ sérígi ni. Ìmọ̀ tó yè kooro ni káwí àbí tàwọn àyíká àwọn tó dùn rí àwọn olùkọ́ wọn pérégedé ìjọba tún fún tèlú ilé ẹ̀kọ́ wọn gbà. Ìlànà bọ́mọ ṣe Al-Qur'ani tó wà gédégbé àti kéwú àtìwé jẹ́ kí wọ́n yọ gbangba bí àlà. Ìgbani sí yàrá àkàwé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ délé ẹ̀kọ́ gíga ń lọ lọ́wọ́. Nursery 1 sí 2 àti primary 1 títí dé 5. Ilé ẹ̀kọ́ girama tún ń bẹ JSS tó fi dórí SS classes ló wà. Nọ́mbà 37 Ògbólúwa street Ọ̀sìmáwá road Láborí Ọlọ́jà Líkòsí Ògìjó nílé ẹ̀kọ́ wọn dúró sí Tandi. Ẹ tún lè kàn sí Gbága road Ẹ̀ríyọ̀ village Ògìjó nípínlẹ̀ Ògùn ni. Bákan náà Múlẹ́rúwá Gbága off Ìkòròdú express road. Ẹ wo olóyè náà ẹ lè kàn sí wọn lágbègbè Mọ́yá Ìkòròdú nípínlẹ̀ Èkó. Ẹ sì lè pè wọ́n sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 08163548947 tàbí 08034026394 tàbí 07062668227. Bákan náà lẹ lè kàn sí wọn lórí ímeèlì wọn trusted@yahoo.com ní ímeèlì náà. Bàbá wa kẹ́ni ọ̀dọ́ lòun náà fẹ́ dépò gíga báyìí ló fẹ́ wà nípò ńlá ó fẹ́ kẹ́ máa pe dókítà kó kọ tiẹ̀ náà bọ́lọ̀ ń ṣe ní kẹ́ máa pe mọ́kọ̀ ẹ̀yin bàbá wa àmọ́ kí làwọn àmọ̀ràn tẹ́ ẹ lè fún ọ̀dọ́ bẹ́ẹ̀. Tá bá wo inú àwọn tírà kan tó jẹ́ pé mùkọ́ràbù ẹ̀ wà nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ ṣùgbọ́n lénìí ọ̀pọ̀lọpọ̀ òfin bẹ́ẹ̀ ló mọ́ ṣùgbọ́n ká padà síbẹ̀. So tá bá wo afárá onítàlímù tàálímù afárá yìí ó sọ̀pọ̀lọpọ̀ ó ní tàmọ̀nẹ́ìtà àǹtùmùsí fàkíyà múnadìrà gbègéèrè ànáyí wàlìjùnúnù fún wọn. Èèyàn ń fẹ́ jẹ́ àfáà tó ga àbú fẹ́ jẹ́ onímọ̀ kan ó fẹ́ jẹ́ ń táyé mọ̀ lórí nǹkan dáadáa kan. So ó ń tọ̀hún yẹn kò lóye kò múra kò palẹ̀mọ́ fún ó kàn jókòó ó kàn jókòó tẹ́tẹ́ ó náà ká mo fẹ́ di pòfẹ́sọ̀ mo fẹ́ di dókítọ̀ mo fẹ́ dáfa ńlá mo fẹ́ di oníṣòwò ńlá mo fẹ́ di gbá mo fẹ́ dàwó tí ò wá ní palẹ̀mọ́ tó dáa ó ní ẹni tọ̀hún yẹn jùnúnù fúnù ó ń tọ̀hún yẹn a lè pé is a mad person and wèrè ẹ̀ gan ó tún ti ṣe wèrè kékeré ó tún wá ní àwọn branches of madness so tó yẹ tó tún káàkiri so torí délé ẹni tó bá fẹ́ ga tá bá wo àwọn tíra yóò sọ àwọn nǹkan tí a lè alálátàná ilà bisitati sàwọn bí kàbí mọ̀jìmọ́ ìyá bíbáyàní sàkáwọn wàhírsùn wàstìbárùn wà bọ̀lìgàtùn wà irshad ustaz wà túbù zaman gbogbo ẹni tó bá fẹ́ ga láyé ó gbọ́dọ̀ ní àwọn nǹkan kan tó máa palẹ̀ mọ́
so inú àwọn nǹkan yìí òun náà ni pé èèyàn gbọ́dọ̀ jẹ́ tí òun gangan gbọ́dọ̀ ní self development pé kó ní ọpọlọ tó dáa pé yes màá lè fi gba kinní yìí tí mo fẹ́ kọ yìí mo nípalẹ̀mọ́ fún òun ṣe tí àwọn ọ̀dọ́ ẹ̀ní jẹ́ pé wọ́n ń lọ ilé kéwú wọ́n ń lọ university at the end of the day wọ́n á ṣe exam wọ́n á máa plagiarize àbí kọ́ máa wà ní examination máa practice kọ́ máa wà àwọn wà tí ò dáa tó dẹ̀ pé ní tó ń dá àwùjọ wa láàmú lé nínú gbogbo àwọn tá à ń pè ní teacher tá à ń pè ní gbá tá à ń pè ní olùkọ́ni ọ̀nà bo làwọn náà gbà. olùkọ́ gan tí ó kọ́ mọ̀ ọ̀nà bo ló gbà. ẹni tá à ń pè lólówó lénìí ọ̀nà bo ló gbà lówó ẹni tá à ń pè léèyàn pàtàkì lénìí ọ̀nà bo ló gbà ní. òun ló wá fa tó jẹ́ sí pé gbogbo every aspect of our economy gbogbo ń ta ní nínú economy wa lénìí gbogbo ẹ̀ ló ń yẹrin nígbà tá a gba ojú ọ̀nà tó dáa so lẹ́yìn yẹn a gbọ́dọ̀ ní sùúrù oníṣọjọ́ kan náà ni èèyàn máa ń di professor oníṣọjọ́ kan nìyẹn ń do ní mímọ̀ oníṣọjọ́ kan nìyẹn ń do lówó so lẹ́yìn bẹ́ẹ̀ yẹn èèyàn gbọ́dọ̀ palẹ̀mọ́ fún tó máa jẹ́ torí pé gbogbo àwọn nǹkan wọ̀nyí tí ò bá sún jẹ́nu àbí tí ò bá sí ọ̀nà ibi tí wọ́n máa ti gbà rí ó fẹ́ san owó ẹ̀kọ́ ni ó fẹ́ ra tíra ó fẹ́ ra handout ni ó fẹ́ kọ́ṣẹ́ ọwọ́ kan ni tí ò bá ní ọ̀nà bíi kó láwọn èèyàn tí ò bá ní kó lẹ́ni tó máa sponsor ẹ̀ tí ó ṣe pé àtúnwá máa lọ hùwà àbàjẹ́ láàrin àwùjọ nítorí pa fẹ́ ní mímọ̀ so gbogbo àwọn nǹkan wọ̀nyí ó gbọ́dọ̀ palẹ̀mọ́ fún lẹ́yìn bẹ́ẹ̀ yẹn kó mọ̀ pé wọ́n á lo àsìkò tó pọ̀ ọ̀túnlù zaman èèyàn kò ń ṣe jọ́kan náà nìyẹn máa ń rí gbogbo àwọn nǹkan wọ̀nyí. ọjọ́ àbágùn kọ́ là á kàn án. làákàn ìyá ṣe sùúrù kó tó lè di dókítà ìyá lẹ́yìn tí wọ́n bá parí àwọn ọmọ bá dúró lò ìyá lọ yunifásitì á lo 4 years for degree á lo masters ọdún káàbọ̀ ọdìbòmí ọdún méjì phd ọdún mẹ́ta ṣùgbọ́n kì í sábà yá lọ́dún mẹ́ta kéèyàn jẹ́ máa palẹ̀ mọ́ bí ọdún mẹ́rin ilẹ̀ fún sí 5 so ká tó wá pa gbogbo àwọn kíní ipò àtàwọn tó wà nú ẹ̀ èèyàn láti ní àwọn ìpalẹ̀mọ́ tó pélẹ̀ fún tí wọ́n bá ṣe àwọn nǹkan tá a wí tó rọ́jú tó ṣe gbogbo àwọn nǹkan tí mo kà sílẹ̀ yìí pẹ̀lú ògo Ọlọ́run tó sì ń fi ìbẹ lọ́hùn kún torí gbígbàdùn èèyàn gbọ́dọ̀ máa bẹ lọ́hùn gbogbo tí wọ́n bá fẹ́ ṣe Ọlọ́run ló máa ń mú èèyàn ní àṣeyọrí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ a lè débi tí ó ń lọ láyọ̀ àti àlàáfíà. Allahu Akbar. Ẹ ṣeun bàbá wa àkókò tí kó wa ń papá mọ́ra lọ́sẹ̀ tòní tó bá dọ̀sẹ̀ tí ń bọ̀ á tún pàdé lágbára Ọlọ́run bíbélà. Bàbá wa tá a gbà lálejò náà ni bàbá wa Fadilatu Dr. Dhikrlahi Àtàndá Adénígbà kọ́lọ́njẹ́mi yóò gùn fún wa. Abdulmajid Abdulfatai Akínọlá ló kọ́ tèmi ń jẹ́ àwọn ká máa pè mí lákéwì ìdáná. It's an obligation upon every Muslims seeking knowledge for the sake of Allah. ìròyìn ayọ̀ rèé fákẹ́kọ̀ọ́ tó fẹ́ wọlé ẹ̀kọ́ gíga ńlá ìrọ̀rùn ló já sí ẹkú oríire Al-Amanah Institute ti dájọ́sepọ̀ Muhammadu Bello yunifásitì ní Zaria ire wọlé dépò kí gbogbo akẹ́kọ̀ọ́ tó fẹ́ wọ yunifásitì ó máa yọ̀ lókù. tẹ́ ẹ bá ti parí dípúlọ́mà lọ́dọ̀ wọn lẹ ti láǹfààní láti wọ 200 level Muhammadu Bello yunifásitì láìsí jáàmù mọ́ àbí dánwò wáyẹ́kì àbí nẹ́kò rárá ẹ wọlé ẹ̀kọ́ wọn lọ ṣe dípúlọ́mà lágbára Olúwa ohun gbogbo di ṣíṣe agogo 8 ààbọ̀ òwúrọ̀ sáago káàbọ̀ ọ̀sán lọ́jọ́ Monday dọ́jọ́ Jímọ̀ lẹ́ ó fi máa gba lẹ́kṣọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ ó gba sàtífíkẹ́ẹ̀tì pẹ́ pérégedé lẹ́ bá dẹ ní láǹfààní láti làbú ní Zaria fàlàyé lẹ́kùnrẹ́rẹ́ tàbí ẹ fẹ́ gba fọ́ọ̀mù ẹ kàn sílé ẹ̀kọ́ wọn eléyìí tó wà láláwẹ̀ èrè lọ́nà iléeṣẹ́ Mẹ́gàjí Ìwó nípínlẹ̀ Ọ̀ṣun tàbí kẹ́ẹ̀kan sí wọn ní nọ́mbà 37 Ògolúwa street Ọ̀sìmáwá road láborí ọlọ́jà líkòsì lógìjọ nípínlẹ̀ Ògùn. ẹ sì lè pa àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí náà pẹ̀lú 08089620695 tàbí 07086853286 trusted@yahoo.com ní email. àwa àfẹ́ kọ́gbọ́n ọ̀dọ̀ yín la wá àfẹ́ kọ́mọ̀ o ọ̀dọ̀ yín la wá bàbá wa ìmọ̀ pẹ̀lú ọgbọ́n ló gbé wá débi.